ara Àjọkẹ́ ti yá Àjíǹdára ti jẹ́ fún Àjọkẹ́ lẹ̀ ń wò yìí. ẹ̀yin ọmọ Nàìjíríà a kí yín o, a dúpẹ́ lọ́wọ́ yín púpọ̀. Àjọkẹ́ rèé ó kù bí ó ṣe kú ò lé ìwòsàn torí wọ́n ti discharge ẹ̀ láti on the 26th of March tá a wà nínú rẹ̀ yìí. ọjọ́ Wednesday náà ti discharge rẹ̀ 600,000 plus ńlá ń wá báyìí tó fi kú ò lé ìwòsàn. ẹ ṣàánú wa, ẹ gbà wá, ẹ ra wa kalẹ̀. ẹ̀yin ọmọ Nàìjíríà ẹ tún láǹfààní àti máa gbọ́ àwòrán káàkiri àgbáńlá ayé. ọpẹ́ láàmàdá èyìn láàmàdá fẹ́lẹ́dùmarè ọba ńlá ọba àánú ọba tí máa ń fi àánú gbọ́ ti ẹ̀dá. lórí ọ̀rọ̀ Àjọkẹ́ ọmọ tá a gbéṣẹ̀lẹ̀ rẹ̀ tá a pé kákàná ń bẹ̀ tura tẹ́gùn tura ẹfẹ́ kí àwọn èèyàn kí wọ́n fi kọ́gbọ́n kí wọ́n fi kẹ́kọ̀ọ́ kí wọ́n fi ṣòdùn ayé wọn. òbí àtàlágbàtọ́ kí wọ́n fọ̀rọ̀ rẹ̀ ṣàríkọ́gbọ́n kí wọ́n sì kẹ́kọ̀ọ́ ńbẹ̀. nígbà tá a gbéṣẹ̀lẹ̀ yìí a bẹ̀rẹ̀ sí ní wo bí ọ̀rọ̀ ṣe ń lọ pàápàá lábẹ́ comment section níbi tí àwọn abiyamọ àti àwọn ẹlẹ́yinjú àánú lọ́lọ́kanòjọ̀kan tó ti ń pé ká mọ̀ ṣe bẹ́ẹ̀ ká má fi ṣe wípé àákàn múṣẹ̀lẹ̀ rẹ̀ wá fún ìkọ́gbọ́n nìkan ṣùgbọ́n ká ran ọmọ yìí lọ́wọ́ kí là á gbà bí ọmọ yìí bá ṣe bẹ́ẹ̀ tó bá jẹ́ Ọlọ́run nípè wọ́n gbà tó jẹ́ pé ní tá a ti mọ̀ sí ni tá a ti rí tá a ti mọ̀ ni. adúpẹ́ lọ gbé ọmọ Nàìjíríà nílẹ̀ yìí àti lókè òkun ẹ̀yin ẹlẹ́yinjú àánú ẹ̀yin abiyamọ tòótọ́ ẹ̀yin abiyamọ rere Àjọkẹ́ rèé o, Àjọkẹ́ lẹ̀ ń wò yìí. Àjọkẹ́ àlàáfíà ti jẹ́ fún, Àjíǹdára ti jẹ́ fún. iṣẹ́ tá a ṣe kèrè mí kọ́ adààmú pọ̀ ajálamba sọ́tún sósì kọ́ ọmọ yìí lè gbáyé a sì dúpẹ́ pé ọmọ òun ló ti gbáyé yìí. Àjọkẹ́ ọjọ́ náà rèé bí àná ńgbà tá a lọ gbé Àjọkẹ́ láti ìlú Ṣàngó Ọ̀tà tá a gbé wá sílùú Abẹ́òkúta pé ká bẹ̀rẹ̀ ìwòsàn láì fojú dá kọ́bọ̀. àgbègbèsè akin abẹ̀sẹ̀ náà bìtìbìtì owó lé ọmọ yìí lórí pé kọ́mọ etí ẹ̀ lè jáyé. mo wá kí gbogbo àwọn aláṣẹ apàṣẹ ìgbìmọ̀ tí ń ṣàkóso ilé ìwòsàn ìjọba tí ń bẹ nílùú Abẹ́òkúta. kódà ilé ìwòsàn yìí wọ́n ní fẹ́ ká máa polú ká máa dákọ rẹ̀ ṣùgbọ́n gbogbo ilẹ̀ ti mọ̀ ilé ìwòsàn wo ló jẹ́ tìjọba tó tóbi jù nílùú Abẹ́òkúta. a kí gbogbo àwọn aláṣẹ apàṣẹ wọn. Elédùà ó lò wọ́n fún wa lọ́pọ̀lọpọ̀ lórí ọ̀rọ̀ ọmọ Àjọkẹ́. Àjọkẹ́ tí ò lè sùn tí ò lè wo, Àjọkẹ́ tí ó pé gbogbo ara níní, Àjọkẹ́ tí ń bẹ́kún sùn tí ń bẹ́kún jí ó wá dẹni tójú rẹ̀ mọ́ rororo báyìí. Kábíyèsí Elédùmarè mo dúpẹ́ lọ́gbọ̀ ẹ̀yàn ọmọ Nàìjíríà tẹ ẹran ọmọ ẹ̀ lọ. láṣẹ ọba mi Èdùmarè ìgbà ilé yóò ní dín àwo ilé yóò ní dín yóò mọ̀ lé sí láṣẹ ọba mi Èdùmarè. ẹ ò ní róhun gbé sọnù bí ò bá ṣe bí ọmọ yóò ní dọmọ ọlọ́mọ. iṣẹ́ yóò ní níṣẹ́ oníṣẹ́, aya yóò ní dáya láya, ọkọ yóò ní dọkọ ọlọ́kọ. ẹ̀yà bí a máa yé ẹ̀yin tẹ́ ràn wá lọ́wọ́ láti ṣàṣeyọrí lórí ọ̀rọ̀ ọmọ yìí. mo dúpẹ́ mo ké yín o. kí ló wá kù sí kí mọ́ sọ̀rọ̀ jù kádìrẹ́sì mọ́ pọ̀ jù lẹ́tà. tẹ́ ẹ̀ bá gbàgbé ẹ rí i pé a sọ fún yín pé gbogbo ìwòsàn ìtọ́jú tá a sì fàjọkẹ́ àti bá àwọn aláṣẹ apàṣẹ ilé ìwòsàn yìí sọ̀rọ̀ tó sì jẹ́ pé oore ńláńlá náà ṣe fún wa ìpè gbogbo tọ́mọ yóò bá lò wọn àgbọ̀dọ̀ dáwọ́ ìtọ́jú dúró kọ́mọ́ ìtọ́jú rẹ̀ kàn sì máa bá akọ́ ọ́bì kan. ojú rẹ̀ tẹ́ ẹni tó dúró regede yìí ọlá yín ọlá Ọlọ́run ni o. wàhálà pọ̀ jù ẹ̀yin náà rí ikùn rẹ̀ bó ti rí tẹ́lẹ̀ ikùn ti fan. wàhálà ń bẹ ilé ìwòsàn ẹni bá débẹ̀ ló lè ròyìn. ẹni bá débẹ̀ ló lè mọ̀ wípé àwọn tí wọ́n wà ní ipò àìlera ìdààmú tó pọ̀ ní à ń dojú kọ. arógùn títí àtúrògùn kan tẹ́ pé wọn ò rí Ọlọ́run rí o èmi ò rí irú Ọlọ́run rí. arógùn kan tí a ń pè ní salt poor human abọ́mi àbí kí ni a ti ń pè àwọn dókítà ló lè máa. kódà àtìlú Èkó láti ọ̀dà rẹ̀ ìdí bọ́ọ̀sì tá a ti lọ gbòògùn náà lẹ̀ ń wò ògùn náà lẹ̀ ń wò lọ́wọ́ mi yìí. Elédùmarè ò ní fi àìsàn ṣe yín. gbogbo ẹ̀yàn lẹ́yinjú àánú ẹ̀yin tẹ́ ẹ ran ọmọ yìí lọ́wọ́ ẹ ò ní dààmú ẹ ò ní rógun àìsàn. ògùn tẹ́ ẹ ń wò yìí dírípù ní bẹ́ẹ̀ tí a máa ń gbé òkè tí wọ́n fi máa ń tọ́jú aláàárẹ̀. bó ti mọ kélébé yìí 225,000 lẹ́ ń wò lọ́wọ́ mi tá a fi gbà wá láti Èkó. ẹ̀yin tẹ́ bá jẹ́ elétò ìlera àbí ẹ̀yin tí ẹ bá fẹ́ mọ̀ nípa kínní yìí ẹ̀yin náà ẹ lè wádìí rẹ̀ lórí ìkan látúngbà yìí. èmi ìtún rèé àtúnwọ́dà yún náà láti ìlú Èkó ni nígbà tí ò sí l'Abẹ́òkúta lára àwọn oògùn tí wọ́n kọ fún wa. àrọ́jú adúrótọmọ yìí gbogbo oògùn tí wọ́n bẹ̀rẹ̀ pátápátá
gbogbo rẹ̀ là ń gbìyànjú tá a lọ ń gbà lọ́tún tá a lọ ń gbà lósì bítíbitì owó ló ti bá ìtọ́jú ọmọ yìí ló ti bá a rìn ẹ̀yà ọmọ Nàìjíríà ó ní 1,000 kan 2,000 5,000 mo kí yín mo yìn yín ọ̀rọ̀ yìí wá kan gbogbo ẹ̀yin abiyamọ ọ̀rọ̀ yìí kan gbogbo ẹ̀yin ẹlẹ́yinjú àánú ọ̀rọ̀ yìí kan gbogbo ẹ̀yin obìnrin tẹ́ ẹ mọ̀ pé ìlú tá a bá wà tá a bá fìrànwọ́ obìnrin sẹ́yìn ìlú Ọlọ́run jẹ́ kó tètè gòkè àgbà ọmọ yìí àbẹ́ẹ̀rí bó ti rí tẹ́lẹ̀ ẹ̀rí bó ti rí tọ́ bẹ́ẹ̀ bá rí Àjọkẹ́ ń sìn ẹ mọ̀ pé bàbá dáadáa ni Ọlọ́run ńgbà àkọ́kọ́ fọ̀rọ̀ jù tí ọ̀rọ̀ pẹ̀lú Àjọkẹ́ náà lélẹ́yìí o yóò tún débì kan ibi a ti lọ pàdé rẹ̀ lọ́tà ó tẹ̀ sì sàn díẹ̀ ń bí ẹ̀mí kan ṣo ló kù lẹ́nu Àjọkẹ́ tí fi ń mí hẹlẹhẹlẹ tí ń pè ṣàánú ẹ̀ má jẹ́ kó ń kú báyìí kò lè mí òkè kò lè mí odò gbogbo yìí náà lẹ rí ẹ sì bọ́ sábẹ́ comment section gbogbo yìí lẹ ń kọ̀mẹ́ǹtì pé kàmọ́kànmọ́ rojọ́ ṣá bó o láti gbégbèsè tá a ti ran ọmọ ẹ̀ lọ àgbégbèsè lóòótọ́ Ọlọ́run sì gbà fún wa Àjọkẹ́ ti àjíǹdára ti jẹ́ fún Àjọkẹ́ wọ́n sì pé kájọkẹ́ wọ́n máa lọlé tọ̀ bó o ló ti kú òun lé ìwòsàn owó tá a nílò fọmọ yìí láti gbé kú òun lé ìwòsàn látara àwọn àjẹ́lẹ̀ bá a kọ́lẹ̀ 600,000 plus lọ́mọ ẹ̀ nílò láti kú òun lé ìwòsàn látọjọ́ Wednesday on the 26th of March ni wọ́n ti pé kí ọmọ yìí wá máa lọlé àdúpẹ́ púpọ̀ lọ́gbẹ́ ọmọ Nàìjíríà tẹ́ ẹran ọmọ yìí lọ́wọ́ tẹ́ ṣàánú rẹ̀ tẹ́ ẹ̀jẹ̀ kó bá lè rìn Àjọkẹ́ ti jáyé òun lẹ̀ ń wòye o kù bí ó ti kú òun lé ìwòsàn 600,000 plus òun ló kù tá à ń wá báyìí láti gbọ́ ọmọ ìjáde kú òun lé ìwòsàn ẹ̀yà abiyamọ ayé ẹ dákun ẹ ràn án lọ́wọ́ ẹ̀yà abiyamọ ayé ẹ mú dáadáa wá o ńgbà múṣẹ̀lẹ̀ ọmọ ìwá gbogbo yín náà lẹ́kún kórè àwa mú wá bí kí àwọn èèyàn fi kọ́gbọ́ kẹ́kọ̀ọ́ ni kó tó di pé ẹ̀yin náà lẹ pé ká gbìyànjú ká ràn án lọ́wọ́ ibi abáadé rèé o àwọn oògùn àti gbogbo àwọn tọmọ yìí tó lò nílé ìwòsàn kò ṣeé mú ọkà ó dé àwọn àyè kan ó fẹ́ẹ̀ sú àwa náà pé kí la tọwọ́ bọ̀ kí la tọrùn bọ̀ yìí oògùn tá a bá rí lábẹ́òkúta kíákíá láti bèrè fún lẹ́kọ̀ọ́ tí wọ́n sì pé wá ẹni tó ń dúró tì í bí ọdún lójoojúmọ́ bí ó ti jẹ bí ó ti mu bí ó ti sùn bí ó ti jí ọrùn wa náà ló wà dojúmọ́ náà ń rìn zoomu síbẹ̀ kẹlẹ́dùà kó dákun kó dábọ̀ kó bá mi san gbogbo yín lẹ́san dáadáa ẹ ò ní ṣàárẹ̀ ẹ ò ní ṣàìsàn àwọn ọmọ yín ò ní ṣàìsàn Elédùà ò ní fọmọ yín pa yín lẹ́kún Elédùà ò ní fọmọ yín dà yín láàmú Elédùà ò ní fọkọ yín fàyà yín kò ní fi dà yín láàmú ẹ̀yin tẹ̀sí ń bẹ Ọlọ́run fún èso inú fún ọmọ Elédùà ó dà yín lóhùn ọlẹ̀ ayọ̀ yóò sọ nínú yín ẹ̀yin tẹ̀sí bí kò níyàn kú bó o Àjọkẹ́ ó ti kú nílé ìwòsàn 600,000 plus náà là ń wá báyìí láti gba ọmọ ìjáde kú nílé ìwòsàn tó wà gbogbo àwòrán rẹ̀ gbogbo fọ́nrán rẹ̀ gbogbo rẹ̀ lẹ́ ń wò yìí Àjọkẹ́ rèé o ẹni pé agbìyànjú tiwa Elédùà ó sì ràn wá lọ́wọ́ àwọn kan pé iṣẹ́ ayé ni àwọn kan pé iṣẹ́ kìíní kan ni àwọn pé kìíní kan àti lọ́tún àti tayé àti tọ̀run àti gbogbo rẹ̀ àti bẹ́gún lé ti gbọ́ àti gbé òṣàdó ti gbà ara Àjọkẹ́ ti yá okù bí ó ti kú nílé ìwòsàn ẹ mọ́ dáwadá o ẹ dákun ẹ dábọ̀ mo bẹ̀ yín ló kọ Elédùmarè ẹ̀yin lẹ́yinjú àánú ẹ̀yin ọmọ Nàìjíríà ẹ̀yin tẹ́ wà nípò agbára àti ipò àṣẹ ẹ̀yin tẹ́ fẹ́ràn kẹ́ ẹ mọ̀ nípa tó dáa nínú ayé èèyàn ẹ̀yin tẹ́ fẹ́ràn kẹ́ ẹ máa ran àwọn èèyàn lọ́wọ́ ẹ dákun ẹ dábọ̀ ẹ gbà wá kalẹ̀ ọmọ yìí wọn ò fún ní kankan máa ń lé ìwòsàn wọn ti ní kó mọ ọ lọlé ọmọ yìí bó ti kú ò lé ìwòsàn kò yẹ ẹnikẹ́ni o ọwọ́ yín ló wà gbẹ̀yìn ọmọ Nàìjíríà ẹ dákun ẹ dábọ̀ ẹ ṣàánú wa ẹ rà wá kalẹ̀ ẹ ṣàánú wa ẹ rà wá kalẹ̀ ẹ mọ́ dáadáa wa bàbá wò ó ní mínú méjì gbogbo nǹkan kọ́ ló ṣe mọ́ sọ lórí ẹ̀rọ ayélujára bí ajere gbogbo ọ̀rọ̀ kọ́ ló ṣe mọ́ sọ ẹni tó jábọ́ lára wa ẹni tá a fara kó nínú ìṣẹ̀lẹ̀ tó ṣẹ̀ sọmọ yìí àti bó ti gba ìtọ́jú Elédùà nìkan lọ́ba ẹlẹ́san rẹ̀ mo sì dúpẹ́ púpọ̀ lọ́wọ́ yín náà
mo kí gbogbo àwọn ìgbìmọ̀ ìṣàkóso ilé ìwòsàn ìjọba ńlá tí ń bẹ nílùú Abẹ́òkúta. Ọlọ́run mọ̀ yín, ẹ lè má fẹ́ bí mo sọ lẹ́ẹ̀kan, èmi náà sì mọ̀ wípé ẹ ò ní fẹ́ ká máa dákọ̀ yín, ká máa pariwo, ká máa lórí afẹ́fẹ́. Ṣùgbọ́n láṣẹ ọba mi Èdùmàrè, ǹjọ́ tó gbó ojú ogun bá dí gágá dí gàgà, bẹ́ẹ̀ bá rí èèyàn ẹ rí Ọlọ́run. Àti gbogbo ẹ̀tẹ́ ẹran ọmọ ẹ̀ lọ, ìjọ ojú ogun bá le, bẹ́ẹ̀ bá rẹ̀ nìkẹ́ni ẹ rí Elédùmarè. Bẹ́ẹ̀ tí bá ní ran ọmọ ẹ̀ lọ́wọ́, ẹ dákọ̀ ẹ dábọ̀. Ó wá pẹ́ jù ó yẹ ká ọmọ ẹ̀ kúrò nílé ìwòsàn yìí ọjọ́ Sunday àbí Monday, ọjọ́ Monday lọ́dún àbí ẹ tara ọmọ ìsìn lọ́hùn. Ibi tá lọ fi sí tí ó sì wà fúngbà díẹ̀ tó fi máa lọ sí medical check up títí ara ó fi lé dáadáa tó náà fi bẹ̀rẹ̀ iṣẹ́. Elédùà ó kọ́ àmọ̀ ṣe. Ẹ ṣé òwe gbọ́ ọmọ Nàìjíríà.